kíwa lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ fẹ́ fi àsìkò yìí a fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tó láyé, ọba tó lóhun gbogbo, ọba tó ní àsìkò, ọba tó jẹ́ pé òun lọ́ba tó mọ tó pamọ́, ọba tó jẹ́ pé òun náà ló mọ tó hàn, ọba tó jẹ́ pé òun náà ló mọ tí ó dá nínú ayé àti tí ò dá. Ọba Ọlọ́run náà là ń dúpẹ́ fún, ọba tó jẹ́ pé òun ló pa wá lánàá tó dẹ̀ jí wa lénìí. Òun náà lọ́ba tí ọpẹ́ tọ́ sí. Kábíyèsí Elédùmarè, ọba ọlọ́pẹ́ lọ́dọ̀. Kí Elédùmarè kó gbọ́ ọpẹ́ wa, kó gba ìbádà wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run ọba tó tóbi jù, òun náà lọ́pẹ́ tọ́ sí. Láyé oríṣiríṣi tí a fi ń dúpẹ́ fọ́bọ Ọlọ́run, láyé oríṣiríṣi ṣé lórí ọmọ ni àbí lórí ara wa, ǹjẹ́ lórí aya ni, ǹjẹ́ lórí ẹbí ni, ọpẹ́ náà la máa dù. Kí ọba Ọlọ́run ọba kó gba ọpẹ́ náà pẹ̀lú àṣẹ Ọlọ́run tá nábì. Wọ́n á fi àsìkò yìí kí ẹ̀yin ìyá mi tí ẹ wọlé sórí ètò. Mo kí yín púpọ̀. Ẹ̀yin bàbá mi bí ẹ ṣe ń wọlé, mo kí yín púpọ̀. Kí ọba Ọlọ́run ọba láàánú kó bá mi ṣe dáadáa fún gbogbo ẹnì kọ̀ọ̀kan yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọpẹ́ tí mo fi sọ náà ni pé mo ń gbàdúrà fún gbogbo wa pátápátá pé ọba Ọlọ́run ọba tó lásìkò, tó ní dáadáa lọ́dọ̀, tó ní gbogbo nǹkan nínú ayé, kọ́lọ́run ọba náà kó bá mi ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan yín. Gbogbo ìgbà tí ẹ ṣé gan sà. So gbogbo ìgbà tí mo bá ń wá, torí pé ẹ̀yin náà ni ẹ máa ń wá sórí ètò, tẹ́ máa ń darapọ̀ mọ́ wa. Ọlọ́run ọba láàánú náà bá mi ṣe dáadáa fún yín. Gbogbo ìgbà táyé bá wá ń jáde dígbà ń jẹgba, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fojú sunkún ẹbí kankan. Ẹ máa lọ sókè ní pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmarè. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run lákọ̀ọ́kọ́ ń bẹ̀, ẹ bá mi share ètò yìí. Kí ẹ jọ̀ọ́ kí ẹ dẹ̀ bá mi, torí mo mọ̀ pé fẹ́ tẹ ní sí mi púpọ̀. Ẹ jọ̀ọ́ bá mi click lórí líǹkì tí mo fi sókè yẹn, kí ẹ bá mi subscribe síbẹ̀. Mo bẹ̀ yín ni nítorí t'Ọlọ́run. Èmi ọmọ yín náà ni tí ẹ ti mọ̀ látànà. Èmi ni tí gbogbo yín pè ní Àlùkà Àfọ̀njá TV. Èmi náà ni. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo dé léni láti bóyá bí ọjọ́ 3 sí 4 tí mo ti wá sórí ètò. Kò sí kankan. Òótọ́ a lè ráwọn text message oríṣiríṣi, bọ̀ kò sí nǹkan tó tú lára wa. Kò dẹ̀ kí ti torí òun ni ò jẹ́ kẹ́ rí wa ká bọ́ síta mọ́. Irọ́ o, nípa tọ̀rọ̀ ẹ̀sìn. Bọ̀ ìdí tí mo ṣe wá lénìí ni wípé mo kí gbogbo ilé pé ẹ kú àdúró ti ọmọ Yorùbá nípa tẹ̀sìn, àṣà, ìwà. Gbogbo nǹkan yìí la fi dúpẹ́ lọ́wọ́ yín, torí ẹ̀yin náà lẹni tẹ́ dúró tí wọ́n tí ẹ bá wò tẹ́ ṣí ẹ̀ káàkiri. Ibi tí wọ́n bá ètò náà dé kò ní débẹ̀, wọ́n á tún máa jẹ gàba lórí àwọn èèyàn náà ni. Ìdí tí mo ṣe kọ́kọ́ ń dúpẹ́ lọ́wọ́ yín nìyẹn. Kọ́lọ́run ọba náà kó ṣe dáadáa fún wa. Tọ́ ètò mi yà káàkiri lénìí. Ètò mi tí ó yà káàkiri tí mo máa fi yà sí lórí kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa. Ǹjẹ́ irú orílẹ̀-èdè wo la wà gan-an? Ǹjẹ́ bo gangan ni wọ́n darí wa sí náà? Ǹjẹ́ sàṣì ayé wa ni? Ǹjẹ́ sàṣì ìlú yà ni? Ṣèlú la sì yà ni àbáyé la sì yà? Àkọ́kọ́ nu
ǹjẹ́ sẹ́lù tá a wà gan-an àǹjẹ́ irú èèyàn wo làwọn tá a tún ń bá lò ǹjẹ́ sẹ́lù tá a wà gangan ǹjẹ́ ṣé ìdá kan ni wọ́n ní kí wọ́n máa ṣe kínní lé lórí ni àbí ìdá míì ǹjẹ́ ṣé àwọn ọmọ Yorùbá tó jẹ́ original àbí nílẹ̀ Yorùbá gangan ǹjẹ́ ṣé wọ́n recognize wa nínú Nàìjíríà tá a wà yìí torí mo rí pé ní gbogbo àgbáyé kò síbi tẹ́ ẹ fẹ́ dé tẹ́ ẹ ní bá Yorùbá ń bẹ̀ ní gbogbo àgbáyé kò síbi tẹ́ ẹ lọ tẹ́ ẹ ní bá Yorùbá ń bẹ̀ kò sí bá ti fẹ́ ṣe Yorùbá káàkiri gbogbo àgbáláyé nínú àwọn ibi tí mo tún fẹ́ yà sí náà mo kí gbogbo àwọn ẹni tó lọ sójú bàbá mi sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá níbi ọjọ́ mẹ́jọ ìní mo kí gbogbo àwọn tó lọ kọ́lọ́wọ́n bá kó bá wa sọ wọn dé pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run kọ́lọ́wọ́n bá wa sọ wọn dé àtàwọn tá a lọ náà níbi tá a wà ó ní bákan méjì àwa náà bá wà ń bẹ̀ bọ̀ kọ́lọ́wọ́n bá kó dẹ́mi ń kálukú wá sí. mo kí ìyá mi wọ́n ní ìlú la sì yà tọ́ ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kìí ṣe Nàìjíríà tó jẹ́ pé ìlú tó jẹ́ pé bọ́lá ń ṣe kádàrá pé á darapọ̀ mọ́ wọn Ọlọ́run ló kádàrá bẹ́ẹ̀ mo rí pé ìlú tá a sọ̀rọ̀ ń pa yìí orúkọ rẹ̀ fún ara rẹ̀ wọ́n àfẹ́tì àwa tá a gbé nínú rẹ̀ wọ́n ní tá a bá sọ ọmọ lórúkọ ilé làwọn kan tó sọ ọmọ lórúkọ ìbáwọ̀ láti orúkọ mi ń ro ọmọ tá a bá bí mi orúkọ tí wọ́n sọ Nàìjíríà kìí ṣe orúkọ rere ẹ lè ní ká jí ká tó máa rí yà mo kí yín mà ẹ lè ní ká jí ká máa rí yà. ẹ lè ní ká jí torí nílùú tá a wà yìí ládùúgbò tèmi báyìí mi mo bá dùúgbò tí yín ṣe rí bag of rice is 54,000 naira ládùúgbò mi báyìí mi mọ àdúgbò tí yín níbi tẹ́ ẹ wà mi sọ̀rọ̀ epo kò kàn mí iye tó bá wù wọ́n tà oúnjẹ gbówó lórí nínú tó yẹ ká fókọ̀sì jù àwọn èèyàn pariwo epo wọn ǹjẹ́ nǹkan tẹ́ ń jẹ sẹ́nu ọrọ̀ ajé tí yín fún ara yín tẹ́ ń ṣe ǹjẹ́ báwo ló ṣe rí lọ́dọ̀ yín bí tí lọ́rọ̀ epo nínú ìdá kan lọ́rọ̀ epo tí náà bá dúró dédé epo ayayẹyẹ ìlú wo gangan la wà yìí ǹjẹ́ sí ìlú ni la wà ṣé ìlú àbí kádàrá ǹjẹ́ sí orílẹ̀-èdè ni la wà àbí kádàrá Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan lọ́dọ̀ kó wá yọ wá kúrò nínú aburú torí mo wò sí tí ìgbà tí ọmọ Ìgbò sọ fún mi tí mo lọ price rice pé èló ni báàgì rice o ó ń jẹ́ kó yé mi pé 54,000 lòun kó dé èló ló wá fẹ́ tà olóhùn máa sọ wọ́n gbà 54,000 rice ẹjọ́ sí orílẹ̀-èdè la wà yìí bàbá wa Bola Ahmed Tinubu ààrẹ wa kí lẹ̀ ń wò ǹjẹ́ ṣe fẹ́ fi pa àwa mẹ̀kúnnù ni ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá àwa mẹ̀kúnnù ṣé ìjọba mẹ̀kúnnù lẹ̀ ń ṣe báyìí àbí ìjọba olówó mo kí ìyá mi àṣà àti ṣe mo kí púpọ̀ mo kí Mrs. Ìyábọ̀dé náà Fúnmiláyọ̀ mo kí Adéyẹmí mo kí Mr. Adéyẹmí Ahmed mo kí yín so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ẹ wo gbogbo nǹkan wọn ata ò ṣe rọ́ọ̀lù lọ́jà epo ò ṣe rọ́ọ̀lù lọ́jà ọ̀pọ̀lọpọ̀ owó ilé ẹlòmíì ti di ẹni tí wọ́n kó ẹrù síta ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń fara gbá nǹkan oríṣiríṣi lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí
bẹ́ẹ̀ ni bàbá mi Adéyẹmí kò yé bàbá wa Tinubu fún ara wọn mọ́. Mr. Adémọ́lá mo kí yín sà, mami àṣà mo kí yín. Kò yé bàbá wa Tinubu mọ́. Ìbá dákẹ́ tètè padà wálé. Bàbá mo ráhùn kankan náà, mo rí pé àṣàrí dúdú kùbọ̀ àbí kílẹ̀ ń pè dókùbọ̀ ó kó ọmọ ogun jọ fún yín pé àwọn tó máa dìpẹ́ǹdì yín. Sáwọn tí wọ́n kó jọ yẹn àwọn ló fẹ́ tọ́jú Nàìjíríà. Torí ẹ̀ Ìbà Gani Adams wà ń bẹ̀, ẹ pé wọ́n kàn ṣètò security fún yín kẹ́ empower OPC. Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó wà ń bẹ̀, ẹ pé wọ́n wálé kẹ́ni kí wọ́n kó àwọn èèyàn jọ láti dáàbò bo ìlú yín. Gbogbo eléyìí ni àwọn bàbá wa ti rí pọ́ńbọ̀, bàbá Akíntóyè ti rí pé àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nílùú Nàìjíríà náà ṣe pè yín ṣàkíyèsí. Bàbá wa Bola Ahmed Tinubu, Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ nígbà tá a máa ń wà lọ́dọ̀ wọn dáadáa, táwọn wà nínú ilé tọ́jọ́pájọ́ máa ń wà 247 kó tó di pé àwọn ará bí tí wọ́n lọ àtáàkì ilé wọn. Wọ́n máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ẹ má bú bàbá wa Bola Ahmed Tinubu, wọ́n padà bọ̀ ńlé. Bàbá wa Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ máa ń pe bàbá wípé ẹ máa bọ̀, àìmọye fídíò wọn gan tí wọ́n ṣe ń gbà yẹn yàtọ̀ fún pé ìgbà tájọ jòkó. Ẹ máa bọ̀ wálé, ẹ sọ̀pọ́ọ̀tì wa ká lè kú olóko ẹrú. Gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ wọnú mọ́tò wọ́n complain, kò síbi tẹ́rìn dé tí wọn ò fi pè máa ránṣẹ́ káàkiri. Ṣé bí ìlú ṣe rí gangan ó jẹ́ tó tẹ́yàn lọ́rùn? Oníṣẹ́ gan kò ríṣẹ́ ṣe mọ́, ẹni tó fẹ́ gbéṣẹ́ fún yàn gan owó tí ó san fún yàn pé torí pé gbogbo materials gan ti wọ́n. Ǹjẹ́ sínú ìlú la wà yìí? Ǹjẹ́ sí orílẹ̀-èdè la wà yìí? Sáà sí orílẹ̀-èdè yàn ni àbí orílẹ̀-èdè fún ara rẹ̀? Kò yé mi o. Torí pé mo mọ̀ pé àwọn tó sọ orúkọ Nàìjíríà àti bọ̀tán wọn ò lè dá o. Àwọn tó dà wá pọ̀, àwọn náà máa kábàámọ̀ gbẹ̀yìn ni pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀lé. Gbogbo àwọn tó dà wá pọ̀ wọ́n padà ṣẹrú lábẹ́ wa ni nígbà tá a bá túká tán. Torí mi nígbàgbọ́ pé orílẹ̀-èdè wa ń bọ̀ tó ti dé tán, tó ti wọlé tán, torí pé ọ̀rọ̀ Ọlọ́run ọba ni. Ó lágbára bẹ́ẹ̀ lẹ sọ bàbá mi. Orílẹ̀-èdè yìí ó ṣe mí láàánú fún àwọn generation tó bọ̀ lẹ́yìn tiwa. Gbogbo tí àwọn ọmọ kéékèèké tí wọ́n ń bí nísìnyí kò sí èyí tó ń gbàdúrà fún ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́ yìí mà. Gbogbo nǹkan yìí bó ṣe ń lọ yìí kò dáa lásìkò. Ìnira yìí ti pọ̀ jù nítorí pé gbogbo bá a ṣe ń bá láyé bàbá wa yàrá yẹn Buhari náà ni ọ̀pọ̀ èèyàn ló pokùnso ní tẹ́nà tiwọn. ọ̀pọ̀ èèyàn dẹ̀ ní náà kó sómi tí wọ́n ń bẹ́ sómi fúnra wọn nítorí gbèsè láyé tiwọn nìyẹn. àwọn tó ṣe kó sómi pọ̀ láyé bàbá wa Buhari. ayé bàbá wa Bola Ahmed Tinubu kí ni ó wá fẹ́ ṣẹlẹ̀ báyìí? Kò sígbà tẹ́lẹ̀ omi ò ní máa gbé gamọ́lé ìyẹn poison sniper tí wọn ò ní padà máa gbé jẹ. Torí mo rí pé ìjọba olówó nìkan ni wọ́n ń ṣe. Lẹ́yìn ìjọba olówó, ìjọba ẹ̀sìn náà tún ṣe, kìí ṣe ìjọba èèyàn. Torí pé tá a bá wí àkú bá wí àkú, kábẹ̀ kan wá wí kákú ó sàn. Ẹ jẹ́ ká bẹ lọ́hùn kó yọ wá kúrò nínú Nàìjíríà ká má bá wọn rí yàmọ̀. Èyí máa ń sọ ọ̀rọ̀ kọ́kọ́ fún gbogbo àwọn tí mo máa ń rí pé ẹ yé gbàdúrà fún Nàìjíríà mọ́, ẹ̀ ń tanra yín ni
láti 80s tèmi tí mo tó máa ní God bless Nigeria àbí God bless Nigeria kíní kan gbogbo àdúrà tí wọ́n ń ṣe yẹn till now kò bless o. Ẹ gbàdúrà fún ara yín pé kò sí bó ṣe lè wù, ẹ máa wí bí mo ṣe ń wí, kò sí bó ṣe lè wù kílù yìí ṣe lè le tó, kò ní lè mọ́ mi, kò ní lè mọ́ bí mi, kò ní lè mọ́ àwọn ọmọ mi. Ibù kan ta epo ní 20,000 per litre, kò ní lè mọ́ mi, kò ní lè mọ́ yín, kò ní lè mọ́ àwọn ọmọ yín, kò ní lè mọ́ ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọrọ̀ ajé wa ti wá di yẹ́lẹyẹ̀lẹ ní Cotonou right now. Ẹ fẹ́ gbọ́ 1,000 ti wá, òun lè máa fi gba 600 naira ní 600 seva ní Cotonou. Ẹ gbọ́ mi, ní Cotonou ní right now báyìí tí mò ń sọ̀rọ̀ yìí 1,000 wá, tẹ́ bá mú dé Cotonou báyìí 600 seva lè máa fi gbà. Tó jẹ́ pé nígbà kan tí mo máa ń lọ, tí mò ń bọ̀, tí mò ń wọlé dáadáa 150 mo fi bẹ̀rẹ̀ sí wọ Cotonou, màá fi gba 1,000 tí wọ́n lọ́hùn. 150 naira tiwa òun ni 1,000 wọn. Ìgbà tí mo tún lọ ó tún bọ́ sí 300, 320, ó tún padà sí 200, ó tún padà sí 300. Nísìn ẹjọ́ irú orílẹ̀-èdè wo wá ní tiwa débi pé owó wọn ti ní value ju owó wa lọ. Nínú àwọn orílẹ̀-èdè nísìn owó wa ti wá di yálàyàlà, ó ti di yẹ́lẹyẹ̀lẹ. Ǹjẹ́ kí ni solution tá lè fi kúrò lóko ẹrú yìí gan? Ǹjẹ́ kí ni ọ̀nà àbáyọ tá lè fi kúrò nínú wàhálà Nàìjíríà? Torí mo mọ̀ pé àsìkò yìí ó máa le gan. Àsìkò yìí nǹkan oríṣiríṣi máa ṣẹlẹ̀. Torí ẹ̀ k'Ọlọ́run ọba kó máa kó àwa yọ nínú aburú. Ọ̀rọ̀ yìí fún èmi àti yín, ẹ jẹ́ ká máa gbàdúrà ní gbogbo ìgbà yìí pé kò sí bó ṣe lè wù kó le tó, kò ní lè mẹ́mí àtọmọ mi, kò ní lè mẹ́mí àtẹbí mi, kò ní lè mọ́ yín, kò ní lè mẹ́bí yín pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Ẹ jẹ́ ká múra. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nìkan ṣe lára tó jẹ́ pé aṣọ ló fi bò ó tí ò fi hàn síta. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun náà ó mọ tó ṣẹlẹ̀ síyàn àti ó mọ tó ṣẹlẹ̀ síyàn tó jẹ́ pé aṣọ makeup àbí ìmúra bóun náà wọ aṣọ tuntun òun ni ò jẹ́ kí wọ́n mọ irú nǹkan tó ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ náà òun kọ́ ló yẹ pé bóyá àbí nǹkan. K'Ọlọ́run ọba láàánú kó ṣàánú fún wa. Orílẹ̀-èdè tá a wà, orílẹ̀-èdè tó jẹ́ pé ó mẹ́hẹ̀ púpọ̀ ni. Orílẹ̀-èdè tó mẹ́hẹ̀ púpọ̀ ni. Mo kí ọba, mo kí yín sà. Orílẹ̀-èdè tó mẹ́hẹ̀ púpọ̀. Gbogbo nǹkan pátápátá ó ti wá wà lọ́wọ́ àwọn arábí. Ní ayé ìjọ́un, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, nígbà tí àwa gbọ́njú níwọ̀nba, tá a gbọ́njú dáadáa ní 80s náà ni. Ní táwa gbọ́ lẹ́nu àwọn ìyá wa, àwọn bàbá wa, ẹ̀yà mẹ́ta ni làwọn máa ń sọ. Ẹni tó bá mọ̀, ẹ̀yà mẹ́ta yẹn tó wà nínú owó, ẹ gbọ́, Wàsóbíà, Haúsá, Ìgbò, Yorùbá. Haúsá, Ìgbò, Yorùbá. Níbo wá padà ní Fúlàní ti jáde tí wọ́n pa orúkọ Yorùbá, wọ́n pa orúkọ Fúlàní rẹ́, àwọn pa orúkọ Haúsá rẹ́ pátápátá. Haúsá ò sínú ìkankan mọ́ ní tó wà lórílẹ̀-èdè wa lọ́wọ́lọ́wọ́. Haúsá ò sí ń bẹ̀. Nínú owó tí ẹ pé a mọ̀ tó wà ń bẹ̀ kò sí tó jẹ́ Fúlàní. Fúlàní ẹ̀ ń ṣe Nàìjíríà, wọ́n wà ní. Òun lọ̀rọ̀ rú Ìlọrin táwọn kílèmù àwọn ọmọ àlè Ìlọrin, àwọn ọmọ àlè Ìlọrin táwọn náà tí wọ́n ń ṣe àǹfààní tí wọn ò ní làákàyè, tí wọ́n rò pé bóyá bàbá àwọn torí pé wọ́n ti bí bàbá àwọn síbẹ̀ òun ti jọ́ ọmọ Ìlọrin. Àwọn tí wọ́n jagun, tí wọ́n lé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́, àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí wọ́n fẹ́ máa lé àwọn oníkíní náà, ọmọ àlè ìlú Ìlọrin lọ́pọ̀lọpọ̀ wọn. Ẹ lè rọ́mọ ìlú Ìlọrin gangan tó jọ ọmọ ìlú Ìlọrin tó jẹ́ pé bàbá rẹ̀, ìyá rẹ̀
kó lọ wádìí ìdílé àwa máa ṣe ìwádìí ìdílé ẹlòmíì tó yẹ ká máa padà mọ̀ pé bàbá ẹ̀ Fúlàní ìyá ni Yorùbá tó máa kílèmù pọ́ ọmọ Yorùbá lòun. àwọn Fúlàní yìí náà wọ́n wá fẹ́ pa ilẹ̀ Yorùbá rẹ́ torí pé àmọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ wọn kò sí tó jẹ́ Fúlàní wọ́n pa Haúsá rẹ́ pátápátá. tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ṣèwádìí nílẹ̀ Haúsá in olden days nínú àwọn ìwádìí ni pé adéṣẹ̀báyé náà ń dé níbẹ̀ kése láwàní nílẹ̀ Haúsá kó tó di pé àwọn Dáńfódé òde ó pa ọba Sókótó kó tó di pé wọ́n sọ ọ́ di oníláwàní bí wọ́n ṣe ṣe káàkiri tí wọ́n fi jẹ ogun nǹkan nìyẹn òun ni wọ́n ṣe fún àwọn ẹni tó gbàbọ̀dè nínú àwọn tó gbàbọ̀dè fún Àfọ̀njágbà tó ń tẹ̀dó káàkiri àwọn ọba mi wà nínú ìlú tí wọ́n sọ wọ́n di oníláwàní àwọn ọmọ kọ́ gángan tí wọ́n ń salábọ̀dè àwọn ló ń dé adé nílùú Ìlọrin àti nílùú Kwara àwọn ọmọ kọ́ nílùú Kwara tí wọ́n ń dé adé nípínlẹ̀ Kwara. gbogbo nǹkan yìí kò sí tó ń jẹ́ Fúlàní wá ní àjòjì ni wọ́n nílẹ̀ wa nílẹ̀ Haúsá àjòjì ni wọ́n lé wọn títí tí wọ́n lé Haúsá wọlé Yorùbá wọ́n lé wọn wọlé Ìgbò torí pé wọ́n fẹ́ gba gbogbo ẹ̀ nísìnyí kò wá tó wọn mọ́ ilẹ̀ tiwa òun ló ràn mọ́ wọn lójú epo ilẹ̀ Ìgbò ó ràn mọ́ wọn lójú ilẹ̀ tiwa ọlọ́ràá tó ní góòdì tó lépo tó ní diamond tó ní tó dá lórí ilẹ̀ náà wọ́n máa fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ bọ̀ àwọn èèyàn wa nígbà tí wọ́n ti fi wọ́n sínú tí wọ́n ti da àwọn pọ̀ mọ́mọ́ tọ́ tí wọ́n ti gbé wọn sórí oyè táwọn náà ti ṣe ìjọba láti ìgbà yẹn wá wọ́n ṣe mistake púpọ̀ torí owó ní Yorùbá ń lé wọ́n lé power wọ́n lé agbára àwọn Fúlàní wọ́n bá yín lé owó nígbà náà lọ́hùn agbára làwọn lé agbára ni wọ́n lé agbára ni Fúlàní máa ń lé wọ́n lé agbára wọ́n máa wà ní mílítírì tí wọ́n fi gbà á mọ́ yín lọ́wọ́ tán gbogbo owó tẹ̀yìn lé tẹ́ fi dolówó nígbà yẹn ẹ̀yin Yorùbá bí pé owó làwa ń lé nígbà yẹn ìgbà táwọn wá di alágbára yẹn tán tí wọ́n dépò yẹn wọ́n wá yẹ̀yẹ́ owó yín wọ́n sọ di kíní wọ́n sọ yín sábẹ́ wọ́n lè tì yín mọ́lé wọ́n lè sọ yín sínú godo ibi tí wọ́n ní agbára dé wọ́n wá fẹ́ ti ibi òṣèlú ibi ìjọba wọ́n fẹ́ fi gbàlú mọ́ yín lọ́wọ́ wọ́n rí pé àwọn kọ̀ọ̀kan ò gbà wọ́n gbé kidnapping Boko Haram àwọn terrorists oríṣiríṣi ń wọlé láti máa fi dẹ́rù bà wá tí wọ́n ń dá ìkòkò tí wọ́n ń dúnkòkò mọ́ wa nínú ìlú wa ǹjẹ́ gbogbo ogun tá a ti ń jà yìí látàyé àwọn baba ńlá baba wa ẹ gbọ́ ni a ti ń jagun yìí bọ̀ nígbà tí wọ́n ti ń kọ́ka ilẹ̀ Haúsá ń gbà yìí gbogbo nǹkan yìí kó tó di pé ó tó wá di nǹkan tó di báyìí àfi ká ṣọ́ra kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tá à ń gbé lọ kí la fẹ́ ṣe ọ̀nà àbáyọ owó ni ó kù fún wa kí ni solution tí yóò ṣe ní jẹ wá kí ni solution torí tèmi ń rí ni pé àfi ká kúrò kí gbogbo ẹ̀ pín lọ́tọ̀ọ̀tọ̀ torí ibi tí wọ́n ń bá bọ̀ yìí kò sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu gan wọn ibi tí wọ́n wà lọ́wọ́ yìí wọ́n fún wọn láyè kí wọ́n lè rí kankan ṣe torí wọ́n ti fẹ́ da ìjọba wọ́n ti fẹ́ dojú ẹ̀ bolẹ̀ gan bàbá mi ìbá dáa kẹ́ tètè ronú padà sílé kẹ́ kírètì àwọn ọmọ tiyín náà kẹ́ ẹ̀ǹpáwọn àwọn ọmọ tiyín nílé torí ọjọ́ ọ̀la ní oyè yín mi ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹ kírètì àwọn ọmọ tiyín náà kẹ́ ẹ̀ǹpáwà wọn torí ọjọ́ ọ̀la àbámọ̀ pín sí méjì bàbá wa President Bola Ahmed Tinubu àbámọ̀ mi ìbá ti ṣe àbámọ̀ ìbá má ṣe ẹ rò dáadáa
ẹlòmíì aráàlú mi òun ló ń ṣe security fún yín, ló ń order, ló ń create security fún yín. Ó tọ́ yóò bá tó bẹ̀rù, àmọ́ tí ẹ bá fọgbọ́n ṣe empower àwọn kẹ́ jẹ́ kí Yorùbá náà wà empower. Àgbẹ̀kọ̀yà wà bẹ́ẹ̀, empower Àgbẹ̀kọ̀yà. Àwọn OPC táwọn náà ti wà tipẹ́, empower àwọn náà. Àmọ̀tẹ́kùn empower àwọn dáadáa kí wọ́n ní agbára strong dáadáa. Ẹ gbọ́, empower àwọn yìí torí ọjọ́ ọ̀la àbámọ̀ lágbára púpọ̀. Torí ọjọ́ ọ̀la tí mo sọ yìí, bákan méjì ní tẹ́ gbé lọ, ó lè dá ó lè má dá. Wọ́n lè ṣe gbá wọ́n lè má ṣe gbá. Ibi tẹ́ lérò sí gbà míì lọ́hùn ó lè má rí bẹ́ẹ̀ o, kó jẹ́ pé kan fẹ́ dojú ìjọba yín kulẹ̀, kan dẹ̀ àtáàkì o. Àbámọ̀ kẹ́ ẹ tètè ṣe àkíyèsí mo pè yín sí. Ará àtàtẹ́ pè mí ní kò dáa bó ṣe organize àwọn èèyàn fún yín pé kinní kan. Ẹ wo ìbádá kẹ́ ẹ pé bàbá wa Ìbà Gani Adams empower wọn. Sí Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, ẹkùn kì í jẹran àkàsì, jagunjagun ńlá tó ń dẹ́rù bá jagunjagun ẹgbẹ́. Ẹ pè wọ́n wálé, empower wọn torí ọjọ́ ọ̀la ni. Ẹ ró wọn lágbára torí ọjọ́ ọ̀la ni. Ẹ wà níbẹ̀ lọ́wọ́ tẹ́ ẹ lè ṣe ní opportunity láti yanjú àwọn nǹkan kọ̀ọ̀kan báyìí kẹ́ ẹ ṣàtúnṣe ní kíákíá torí ẹ wà ń bẹ̀ báyìí. Àsìkò tẹ́ fi wà ń bẹ̀ nǹkan tó dojú ìjọba yín mi gbàdúrà kan dojú ẹ̀ ṣubú. Bọ̀yìn tá à ń rí fìrífìrí yìí, ẹ gbọ́, ìta à ń rí fìrífìrí yìí kìí ṣeré o. Àti tá à ń gbọ́ àti tá à ń rí social media di tó yẹ pé ó ń gbé ọ̀pọ̀lọpọ̀ fún wa àti tí rédíò ń sọ. Ẹ tètè ró àwọn èèyàn wa lágbára láti kó wa kúrò, láti di pé wọ́n dáàbò bo gbogbo àwọn ọmọ ìyá yín nílé o. Wọ́n ń gbé nípa lọ́tún, wọ́n ń gbé nípa lósì. Ó ṣe kókó. Ibi tó yẹ kí á ti máa rí nǹkan jẹ, nǹkan ọ̀gbìn, àwọn aráabí ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sóko. Wọ́n ti kó màálù wọnú oko, wọ́n ti jẹ oko wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ oríṣiríṣi ló ti ṣẹlẹ̀. Wọ́n ti lé àwọn ìyá wa àwọn bàbá wa kúrò nínú igbó, ibi tí wọ́n ti ń dáko tó jẹ́ pé wọ́n fi kó ọrọ̀ ajé wọ̀lú tó jẹ́ pé a fi ń ro oúnjẹ jẹ tí nǹkan ò fi wọ́n. Gbogbo nǹkan yìí tí màá sọ fún yín pé bígbà pé à ń jẹ oúnjẹ fọ́rínà ni. Àwọn Fúlàní nìkan ló ń kó nǹkan wọlé wa. Àwọn táwọn nìkan ló lè ṣe bísínẹ́sì ni. Àwọn nìkan ló lè dáko, àwa tá à ń dáko tó yẹ pé wọ́n ń ba ti oko tí àwa Yorùbá ń dá. Gbogbo ọ̀nà ibi tí Yorùbá bá wà wọ́n ń gbà. Even gbogbo àwọn iléeṣẹ́ àwọn tó bá jókòó tó yẹ kí Yorùbá wà, àwọn Fúlàní ló ń head ẹ̀. Ẹyẹ mi sátaiwo torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, empower àwọn èèyàn wa. Ẹ jẹ́ kí a mọ̀ tá à ń ṣe. Gbogbo àwọn ọmọ iléèwé, even àwọn ọmọ tá a bí, gbogbo wọn ló ń complain lọ́wọ́ yìí. Ìyàwó ọ̀pọ̀lọpọ̀ wa gan ti fẹ́ di ìyàwó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí pé kò sí tí wọ́n máa jẹ ńlé, kò síṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí ò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ gan, tí ò sí kankan, ọ̀pọ̀lọpọ̀ ìyàwó wọn ìjà lẹ́ni ìjà lọ́la ni. Torí kí ni bílù ṣe rí. Kò wá sí ní tẹ́ fẹ́ ṣe, kéré wà lórí ẹ̀ mọ̀ àbí kí wọ́n sọ̀tì. Kò sí ẹni tó tajà kankan
tẹ́rẹ̀ kankan wà lórí ẹ̀ mọ́. Ìgbà tẹ́ bá rajà 1 naira lénìí tẹ́ tà tán ní bóyá 150, àkẹ́ta ní 1 naira 50 kọ́bọ̀. Tó bá máa fi díjọ́ kẹpẹ́ fẹ́ lọ rajà yẹn padà á ti di 3 naira. Ìyẹn á tún lọ gba gbèsè, á tún fi kún owó. Ẹ dáhùn, ṣé ó ń ṣọ́ọ̀tì ni àbò ń jèrè? Ẹni tó ń rajà 10 tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó di ẹni tó fi owó ẹyọ kan àbí ó ń fo owó 10 ó fi ra ẹyọ kan. Gbogbo nǹkan yìí bàbá Bola Ahmed Tinubu ẹ wá nǹkan ṣe sí. Ìlú ti ń dàrú, ìlú ti le, ìlú ò rọgbọ mọ́, orílẹ̀-èdè yóò sàn wá kankan. Kò sí ní tẹ́ ṣe fún wa, àwa là ń gbọ́ gbogbo ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì. Gbogbo bísínẹ́sì tí ó wà káàkiri ó ní iye táàsì ẹ̀yàn lórí ẹ̀. Táwo ò bá rajà yẹn báwo lẹ́yìn tẹ́ fẹ́ rówó ti yín? Ọ̀nà oríṣiríṣi lẹ ti ń rí owó lórí wa. Iṣẹ́ tá a bá ṣe bá rice even ká lòdù káàdì sórí fóònù ó ní iye táàsì ẹ̀yàn lórí ẹ̀ níjọba. Ọ̀nà oríṣiríṣi lẹ fi ń gba nǹkan lára wa kété pa ẹ lówó. Àwa mẹ̀kúnnù yìí náà ni wọ́n mọ̀ ẹ mọ̀ pa máa rà á, kò sí tá a fẹ́ ṣe. Ẹ bá fi pa wá náà àárà náà ni. Bẹ́ẹ̀ fowó kówó epo kò sí tá a fẹ́ ṣe, àárà náà ni. Ẹ ti mọ̀ pé ìyà ti bá wa lára mu. Gbogbo àwọn olówó tó nílé iṣẹ́ tí wọ́n bá ń increase ọjà, àwọn òwò ló fẹ́ tà fún, sólówó náà fẹ́ tà fún ni. Olówó tó máa order cream labroad tí wọ́n dẹ̀ àwọn ló produce nǹkan o, wọ́n máa order cream, àwọn tálíkà náà ló máa rà o. Olówó ló máa import nǹkan wọlé, àwọn tálíkà náà ló máa rà, kìí ṣe olówó ẹgbẹ́ ló máa tà fún o. Gbogbo nǹkan yìí ǹjẹ́ sáà ronú sí? Gbogbo nǹkan yìí wọ́n fi ní wá lára. Gbogbo wa pátá ẹ jẹ́ ká ronú sọ̀rọ̀ tí mò ń sọ. Torí gbogbo nǹkan yóò jẹ́ nǹkan tó ń bà mí nínú jẹ́. Mo kí Mr. Olúwatọ́lá, mo kí yín sà Adébánjọ. So gbogbo tí mò ń sọ yìí fún àǹfààní gbogbo wa, torí ó kálukú ló mọ tó ń ṣe òun nínú ara. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́mi ṣe wà yìí mo máa ń fi kíní yìí gan, mo máa fi pa ìrònú rẹ́ ńgbà mí. Mrs. Jọkẹ́ mo kí yín mà, ẹ kú ọjọ́ mẹ́ta mọ́. Àwọn màámi nù. Torí ẹ̀ máa fi pàrònú rẹ́ tó yẹ pé tí mo mọ̀ òdodo lórí ẹ̀ pé kí má bàa ronú. Àmọ́ gbogbo àwọn nǹkan tó ń lọ yìí sáfẹ́ máa wò lọ báyìí ni. Bàbá Bola Ahmed Tinubu, ìlú ò rọgbọ, ìlú ò sunwọ̀n, ìlú ò dá mọ́. Gbogbo ẹ̀yin gómìnà lẹ Yorùbá mi ò rí nǹkan kan tẹ́ ṣe. Ìlú ń le sí ni. Kí wá láǹfààní ìjọba tó wà ń bẹ̀ tó jẹ́ pé iná lẹ́ ń gbowó ta ní lọ́wọ́. Kéré pé bóyá ń fún wa lówó kan wa là ń fún yín lówó. Kéré pé bóyá ń gbowó ọmọ onílùú kan, kéré pé bóyá ẹ̀ ń ṣe kọ́kọ́ fún wa kankan. Even school tẹ́ ń dálẹ̀ káàkiri, private school tẹ́yìn ìjọba ń dálẹ̀. Ẹ jẹ́ kí wọ́n recognize government school gangan mọ́. Àwọn wo ló pọ̀ jù ń bẹ̀? Àwọn tálíkà ìkí ọmọ tí wọ́n náà lè kó lè débẹ̀. Ẹ dáhùn pàpà tán bá tó wá ṣe tán school náà kí ẹ tó fìyà ní wọn lára. Ní yunifásitì tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ń lọ, ẹlòmíà lò 8 years 12 years carry over. Kí ló dé dé? Ìgbà tí ìlú ti corrupt, lecturer máa corrupt àwọn ọmọ. Kọ́ ọmọ tó lè pass àbí kó bá sùn. Bó gbowó lọ́wọ́ wọn. Gbogbo àwọn nǹkan yìí wọ́n máa mọ̀. Wọ́n á da ìrìn àjò àwọn ọmọ ọlọ́mọ rú lẹ́yìn sọ di 8 years. 8 years tó yẹ pé gbogbo nǹkan tó yẹ kẹ́lómi lò fún 2 years. Ẹlòmíà lò 4 years, ẹlòmíà lò 8 years. Ǹjẹ́ só yẹ kó rí bẹ́ẹ̀?
ó níye ìgbà tẹ́ fi strike náà tí school and strike títí tí ẹ máa delay ọjọ́ iwájú àwọn ọmọ torí pé ẹ̀yin fẹ́ pẹ́ lórí oyè, torí pé ìrìn àjò á dàrú. Gbogbo nǹkan yìí ẹ jẹ́ ká tíǹkì lórí ẹ̀ dáadáa. Gbogbo àwọn ọmọ tó ń lọ sí school, ǹjẹ́ bí wọ́n ṣe lọ sí school labroad nìyẹn? Ó tọrọ máa ń korò. Gbogbo àwọn nǹkan yìí wọ́n ti sọ di yẹ́lẹyẹ̀lẹ fún wa. Ǹjẹ́ kí là ń rò? Ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀ gangan? Gbogbo nǹkan yìí ó jẹ́ tó ń bà mí nínú jẹ́ ní gbogbo ìgbà. Báwo la ṣe ń ṣe báyìí? Báwo la ṣe ń bá lọ gangan? Orílẹ̀-èdè yìí ti wá di rádaràda. Orílẹ̀-èdè yìí ò jọjú mọ́. Kò sí ìlú tẹ́ ẹ fẹ́ lọ sìn kẹ́ ẹ na passport wa lásán àbágbà wọn máa rọ̀ǹgì ẹ̀ ni. Corruption country, terrorist country, 419 country, gbogbo ẹ̀ ló kún síbẹ̀ o. Killing country, bad country. Ǹjẹ́ sọ orílẹ̀-èdè nìyẹn? Orílẹ̀-èdè tí ò fẹ́ gbéga fún ara ẹ̀, orílẹ̀-èdè tí ò fẹ́ gbéga fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn, tí wọ́n sọ ipò náà di ipò ẹbí. Oríṣẹ́ orílẹ̀-èdè yẹn la wà. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe, ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run Elédùmarè ọba tó láyé, mo mọ̀ kó máa yọ wá kúrò. Oúnjẹ nísìnyí, oúnjẹ 200 naira kò ju ọmọ 2 years mọ́. Rice 200 kò yọ ọmọ 2 years, 3 years. Ẹ dá gbogbo nǹkan tí wá di yẹ́lẹyẹ̀lẹ. Ẹ jọ̀ọ́ kí la fẹ́ ṣe? Kí ni next? Kí ni solution? Ọ̀nà wo la lè gbé gbà? Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ bá mi subscribe sórí YouTube mi tí mo fi link ẹ̀ sókè yẹn. Mo fi Elédùmarè bẹ̀ yín, ìfẹ́ tẹ́ ní sí mi, ìfẹ́ náà ò ní bàjẹ́. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi subscribe síbẹ̀. 36 subscribe láì bá rí níbẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn olólùfẹ́ mi almost 60 something thousand followers mo ní Facebook tí mo believe pé bóyá ó yẹ kẹ́ lè subscribe fún mi. Ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ní mi sákọ́. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń sọ lọ, ǹjẹ́ orílẹ̀-èdè wo la já sí gangan? Sórílẹ̀-èdè la wà, sórílẹ̀-èdè la sì yà ni? Ẹ jọ̀ọ́ kò yé mi. Gbogbo nǹkan ti wá wọ́n, dọ́là gbówó lórí. Ìgbà tó jẹ́ wípé ní Nàìjíríà dọ́là là ń ná. Tó bá yẹ pé wọ́n cancel dọ́là ni, tó jẹ́ pé wọ́n jẹ́ kó wà ẹ̀dì sórí àwọn owó ní Nàìjíríà. Nǹkan tó jẹ́ pé àwọn olówó wa fi ń gbówó kiri nìyẹn. Tó bá yẹ pé wọ́n ti yẹ̀yẹ́ dọ́là ni, ọrọ̀ ajé máa wálẹ̀. Epo tó jẹ́ pé àwa la lepo, àwa náà ń tà fún lọ́wọ́n. Kí la fẹ́ ṣe fọ́lọ́run? Ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ gbà láàmọ̀ péra wa ṣàkíyèsí lórí tó ń lọ káàkiri gbogbo àgbáláyé, àjàjà lórí ìjọba tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ǹjẹ́ báwo ló ṣe fẹ́ rí ná? Torí ẹ̀ mo ṣe rọ bàbá wa Bola Ahmed Tinubu kó empower lé o, kó wẹ̀yìn wò, kó empower lé, torí kó tó di pé ó dé o. Ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ẹ wà ń bẹ̀ báyìí náà o. Mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ bá wa pé bàbá wa bàbá wa Sunday Igboho, ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, owó bàbá Dámì. Ẹ bá wa pè wọ́n padà wálé, kẹ́ fún wọn ní agbára, kẹ́ ró wọn lágbára. Ẹ tún fi ìyá wọn, ẹrù ti ìyá wọn náà mọ́ wọn lára. Ẹ jọ̀ọ́ kí ẹ jẹ́ kí wọ́n wá sí òkú ìyá wọn nílé.
mo bẹ̀ yín mo rọ̀ yín ni bàbá Bola Ahmed Tinubu, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń pè yín tí mo mọ̀ pé tí yín ti kún, èmi náà tún pè yín, mo bẹ̀ yín pé kí ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run kí ẹ bá wa pé bàbá wa sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà padà sílé láti wá sí òkú ìyá ẹ̀. Mo rí pé President Alon wá níjẹta, mi mọ̀ nǹkan tí wọ́n bá yín sọ, bóyá lórí ọ̀rọ̀ ajé ìlú wọn ni, bóyá lórí ọ̀rọ̀ bàbá wa sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ni, mi ì tí mọ̀, torí mo mọ̀ pé ní mítì ní Àbújá ìyẹn níjẹta àná, níjẹta yìí pẹ̀lú President Alon. Ẹ jọ̀ọ́ ẹ rò gbogbo nǹkan yìí, ẹ dà pọ̀ kẹ́ bá gbé bàbá wa sí Sunday Igboho ọmọ Adéyẹmọ wálé kó wá sin òkú ìyá ẹ̀. Òkú gbogbo ọmọ Yorùbá ni. Òkú gbogbo ọmọ Yorùbá ni. Ẹ jọ̀ọ́ gbogbo tó léwu tí President Cotonou wá bá yín sọ, tó bá yẹ pé lórí ọ̀rọ̀ bàbá wa sí Sunday Igboho ni, ẹ jọ̀ọ́ ẹ tètè bá wa ṣe. Mo dẹ̀ mọ̀ pé kò sí ẹ̀sí náà bó ṣe wá yẹn, kò sí bó ṣe fẹ́ wá tí ò ní sọ ọ̀rọ̀ olóyè Sunday Igboho fún yín. Tó bá tún sọ ọ̀rọ̀ ajé ìlú wọn, kò sí bó ṣe fẹ́ wá tí ò ní mẹ́nu bà sí Sunday Igboho. Ẹ jọ̀ọ́ ẹ síjú àánú wò wọ́n, ẹ wo ti yá wọn, ẹ wò mọ́ wọn lára. Torí ẹ̀ òkú yìí òkú gbogbo wa ni. Ọ̀rọ̀ tẹ́ni yìí sọ, olóyè sí Sunday Igboho tí wọ́n sọ ọ̀rọ̀ fún tó ṣe àǹfààní fún gbogbo ọmọ Yorùbá ni. Ẹ̀ẹ́dẹ̀ ríbi tó ti pààyàn, ẹ̀ẹ́rí ló ṣe jàgídíjàgan, gbogbo nǹkan tiẹ̀ ló ṣe pẹ̀lú òfin. Tó bá fẹ́ wọ ìlú kan, a kọ́kọ́ lọ sí station tó bá ní ẹ̀ níbẹ̀ pé ibi tó ń lọ yìí òun fẹ́ lọ já wọn ní, òun nídìí àwọn ọlọ́pàá, wọ́n tún máa tẹ̀lé wọn náà débẹ̀ àti DPO àtọ́ba ìlú ìfọ̀kọ́ tó ṣe nǹkan. Wọ́n ní wọ́n ń dààmú wọn bì kan, wọ́n á fi tó wọn létí torí wípé wọ́n wá ń ṣe right, ẹ lé wọn kúrò nínú ìlú. Olótìtọ́ ò ní kú sípò ká. Bàbá Bola Ahmed Tinubu, mo mọ̀ pé ẹ mọ̀ wípé tí Sunday Igboho ọmọ Adéyẹmọ gbé dání òtítọ́ ni. Ẹ mọ̀ pé tí bàbá wa Bánjí Akíntóyè gbé dání òtítọ́ ni. Ẹ jọ̀ọ́ ẹ wá wo gbogbo ìgbà tí gẹ́ pé àwọn náà ti ṣe fún yín rí. Ẹ jọ̀ọ́ ẹ wá bá wa síjú àánú wò wọ́n, ẹ wo ti yá wọn. Torí bàbá yóò ní ẹ̀ṣẹ̀ kankan, bàbá yóò ní ẹ̀ṣẹ̀ kankan pé oore tó fẹ́ ṣe fún Yorùbá kí náà fi san, kí ni tí wọ́n fi san. Ẹ jọ̀ọ́ gbogbo tó léwu kó jẹ́, gbogbo tó léwu kó ṣẹlẹ̀, ẹ bá wa fi orí jì bàbá wa sí Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ẹ jẹ́ kí wọ́n padà sílé láti wá sin òkú ìyá wọn. Kí ẹ wá ró wọn lágbára, kí ẹni kí wọ́n wọ̀ tún kí wọ́n wò sí káàkiri, kẹ́ ẹ gbé bàbá wa Ìbà Gani Adams náà, kẹ́ ẹ rú àwọn náà lágbára torí ààbò ilẹ̀ Yorùbá. Torí tẹ́ bá dé nọ́ọ̀tì lẹ́nìí, gbogbo àwọn fìjìláńtẹ́ wọn, àwọn ọ̀bọ̀n gidigidi ló wà lọ́wọ́ wọn. Wọ́n wà strong débi pé wọ́n rúra wọn lágbára lọ́hùn. Ǹjẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fúnlẹ̀ Yorùbá náà? Ẹ má jẹ́ kí kinní yìí kó kinní sílẹ̀ Yorùbá o. Yorùbá ò ní parun o. Yorùbá ò ní parun pẹ̀lú àṣẹ Ọlọ́run tèlùmàrè. Torí pé tá a bá wò ó, á pọ̀ ó. Yorùbá kan tá a bá wọ̀ gan, tá a bá wò dáadáa, a máa 100 million tá a bá ní gbogbo àgbáyé.
ní gbogbo àgbáyé tán bá sa gbogbo Yorùbá jọ tó jẹ́ rí Yorùbá tábà ju 100 million lọ. Kí ló wá dé tá a lè dá kọ́ńtì tiwa sílẹ̀? Àìmọye kọ́ńtì tó jẹ́ pé wọ́n wọ 1,500,000 wà. Kọ́ńtì nìyẹn o. Àwọn 20,000 wà, 12,000 wà o. Kọ́ńtì ni o. 1 million wà, 5 million wà, kọ́ńtì nìyẹn o. Kí ló wá dé? Gbogbo bá ṣe wá pọ̀ tó yẹn, kí ló dé tá lè tún orílẹ̀-èdè wa ṣe? Yorùbá káwa náà ká gbéra sókè. Ó tọ̀rọ̀ koro á ti pọ̀ tó. Yorùbá pọ̀ tó láti dá dúró. Yorùbá pọ̀ tó láti di pé a ṣèjọba tiwa. Báwọn ti sọ pé àwọn pọ̀ tí wọ́n máa ń pariwo yẹn. Ẹ jẹ́ ká jọ tó ká ṣe sẹ́ńsọ̀ káàkiri gbogbo àgbáláyé káwọn ẹni tó pọ̀ jù nínú Haúsá àti Yorùbá, káwọn ẹni tó pọ̀ jù, kẹwọ ẹni tó léyàn lábroad jù, gbogbo diaspora China ní everywhere. Ẹ ṣe sẹ́ńsọ̀, ẹ máa mọ̀ pé Yorùbá pọ̀ jù àwọn Haúsá lọ. Ẹ máa mọ̀ pé gbogbo Yorùbá wọ́n pọ̀ jù Haúsá lọ, wọ́n pọ̀ jù Fúlàní lọ. Gbogbo ọ̀ràn wọn Ìgbò àti Fúlàní àti Haúsá pàápàá wọn pọ̀ tó Yorùbá ní gbogbo àgbáláyé. Ẹ gbọ́, ẹ wá wò gbàdán ní 2 something ní wá nísìn. Ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ̀ pé a kàn pọ̀ kò yà lásán ni, ìlú ò dáa. Ìbípọ̀ tẹ́ pọ̀ ẹ pínra yín, bó jẹ́ 8 lẹ máa pínra yín sí, kó kálukú lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, kí Yorùbá dá dúró káwa yọra wa lágá. Torí ẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ṣe pàtàkì. Adé ń fún ẹ̀yin ìjọba nímọ̀ràn. Ààbò ẹnu àtẹ́lù yìí ìmọ̀ràn ni. Àwa yìí náà là ń sọ dáadáa nípa yín. Tẹ́ bá ṣe mistake, àwa náà là sọ ọ́. Torí wípé òótọ́ ọ̀rọ̀ ó korò. Òótọ́ ọ̀rọ̀ korò. Òótọ́ ọ̀rọ̀ korò. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, a kí yín. Ẹ jẹ́ máa support wa ní YouTube wa láti subscribe. Ẹ rí pé yíwá sórí ètò wa náà, nǹkan mi tó bá yẹ ká bí jẹun gbà mí làwọn sáré fi ra dátà lóò jẹ́ kẹ́ máa rí wa. Ọ̀rọ̀ pọ̀ tó yẹ ká máa sọ. Àwọn kankan wà torí gbogbo bí tá à ń sẹ́tì ẹ̀ lọ pé àti ìròyìn pé abẹ́ máa ṣe ìròyìn láàárọ̀ tó yẹ pé pépà tẹ́ máa kà nǹkan tó ń ṣẹlẹ̀ tó láàárọ̀ kùtù tá máa gbé jáde. Gbogbo nǹkan yẹn kò sí setup fún, kò sówó, kò sí kankan. Àwa fúnra wa ń gbìyànjú láti jẹ́ pé ká lè lọ sókè sí ni. Kò sí tẹ́yìn ẹ̀yin èèyàn wa, ẹ̀yin bàbá wa tẹ́ lè ṣe fún wa láti establish pé bóyá ká tún lè tẹ̀síwájú nínú ètò tá à ń ṣe. Torí ẹ̀ la ṣe máa sọ pé kẹ́ subscribe fún wa. Torí àkí ń tọrọ owó ní tiwa pé àbí nǹkan. Àgbó kankan níbi kankan, àròwó kankan bí kankan, kẹ́ máa mọ̀. Àwa ṣe tiwa, bọ́lọ̀ ṣe rán wa ni. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe sí YouTube wa. Bẹ́ẹ̀ ni bàbá mi, ọ̀gá wa ni. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó dùn mí díẹ̀ torí pláàni wa ìgbà yẹn gẹ́gẹ́ lè bá máa rí àwọn àṣírí. Gbogbo àwọn àṣírí yìí náà àtẹ̀yí tá ṣáàṣì fún àtẹ̀yí tá ṣe gbá ó máa ní setup fún wa. Bó ṣe wù mí gangan nìyẹn pé ká máa sọ ìròyìn láàárọ̀. Àwọn program tó bá ṣẹlẹ̀ ní ká máa ṣe. Ṣé lè máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí. Ẹ lè máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo mọ̀ pé dídúró tì yín lára wa kò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ fẹ́ dúró fún support wa, ẹ lè inbox wa náà nínú ilé.
pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ bá inbox wa a máa reply yín ẹ jọ̀ọ́. tó mo kàn fàsìkò yìí wá láti wá sọ̀rọ̀ nípọ̀nba náà ni. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi káàkiri gbogbo àgbáláyé níbikíbi tẹ́ wà. ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run. ọwọ́ yín méjì tẹ́ fi ń kawó tẹ́ fi ń ṣiṣẹ́ ẹ̀ ní fi gbá àwọn ọmọ yín sìn. ní tẹ́ jẹlẹ̀ ń wá kiri ẹ̀ ní pàdé tó jẹ yín. gbogbo bí tẹ́ bá dé láyé àwọn ọmọ yín máa rá láàánú pẹ̀lú àṣẹ Ọlọ́run. àdúrà yín á gbà o, ọ̀rọ̀ yín á dẹ̀ dayọ̀. ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí gbogbo ẹni tẹ́ wà ní diaspora. wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé o. àwa tá ẹ fi sílẹ̀ ńlé náà pẹ̀lú àṣẹ Ọlọ́run aburú tó kéré tó tóbi kan ò ní ṣẹlẹ̀ sí wa. ẹ̀mí wa gùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. mo kí yín ná, ó tún dìgbà kan. ẹ ṣé gan.